yín tẹ̀síwájú ẹ ti mọ̀ wípé ní ibi tá à ń wọ̀ lọ yìí ijó àti ìlù ayọ̀lá la máa fi gbé àlejò wa wọlé talent tó jẹ́ nígbà tó bá mú ọwọ́ ijó tí kì í ṣe tìlú Nàìjíríà wọlé ẹ̀yin náà àwọn bó ṣe jẹ́ ẹ̀yin onílù ẹ bá ń gbé sókè torí Ọlọ́run ó yá wọlú. Òjò lọ́lọ́ òjò tí mo yán Olùgbàlà lọ́lọ́run mi kò yẹ kí yọ òbí náà yọ ló sì ròyìn ìrànká. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ̀ ẹ̀ṣẹ̀ mi ó kọ́ mi kí má gbàdúrà ní má ṣọ́ra ní sì má yọ. Ọjọ́ ńlá lọ́jọ́ náà tí Jésù wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù. Àwọn tí South Africa tó ń jó. Ṣé rí àlejò mi lórí ètò lónìí? Àwọn tí South Africa ní ẹjẹ́ ń gbọ́ ní ogun. Wọ́n bú láti, wọ́n bú láti, wọ́n bú láti, tí a bọ̀ gbà. Wọ́n bú láti, wọ́n bú láti, wọ́n bú láti, tí a bọ̀ gbà. Ó lè yé yín o, ohun South Africa ní. Ọmọ Naija ni o, ìlú South Africa. Ìránṣẹ́ Ọlọ́run ní olórin ní. Ìlú South Africa ló gbèsè ẹ bá mi gbọ́. Wọ́n gbọ́dọ̀ tí, wọ́n gbọ́dọ̀ tí, wọ́n gbọ́dọ̀ tí, ṣé àpò ìgbà. Ẹ bá mi kọ́ fún. Wọ́n gbọ́dọ̀ tí, wọ́n gbọ́dọ̀ tí, wọ́n gbọ́dọ̀ tí, ṣé àpò ìgbà. Ṣẹ́ni bó ṣe ń jọwọ́ yẹn, ìjọ South Africa yìí, wọ́n gbọ́dọ̀ tí rọ́pò ga wò wò. Wọ́n gbọ́dọ̀ tí, wọ́n gbọ́dọ̀ tí, wọ́n gbọ́dọ̀ tí, ṣé àpò ìgbà. Pápórí Ọlọ́run mọ́ra o. Olúwa láṣẹ lórí. Àlejò mi láti ìlú South Africa yìí. Mo ní pápórí Ọlọ́run mọ́ra o. Olúwa láṣẹ lórí. Ṣẹ́rí bó ṣe ń jọ, ó yá dùdú àdúrà dùdú àdújọ. Àdújọ lẹ́rẹ̀ mi o, ẹlù àdújọ. Àdújọ lẹ́rẹ̀ mi o. Ijó yìí lágbára lọ́pọ̀lọpọ̀ ijó South Africa ọmọ Nàìjíríà tó tún wá ní ọmọ South ó dáa bẹ́ẹ̀ ẹ bá mi fi kalẹ̀ sí. tó orí ètò ńlá dé lọ́sẹ̀ yìí akọ̀tún ètò bàbá ètò ẹ sì mọ̀ pé ètò tó kì í ṣẹgbẹ́ akẹgbẹ́ ètò yòókù rèé ètò bàbá ètò àlejò mi lórí ètò lónìí ni àpèwájòyè Beloved John àpèwájòyè Beloved John ṣé Beloved yìí wà ní orúkọ tí ìyá sọ yín ní àbíkó òun ṣe jẹ gẹ́gẹ́ orúkọ kan ní Beloved John yẹn ó bí ti John the Beloved Bible yẹn so I call your Beloved John. Your Beloved John òyìnbó Yorùbá sì ni dáàdì àti mọ́mì yín. No Beloved wá sínú Yorùbá ni dáàdì mi mọ́mì mi Ẹ̀dó ibẹ̀ ni Beloved ti wá ó dà tó kọ́lẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá ni yín lóòótọ́ ẹ fi ohùn Yorùbá kí àwọn aráalé. Ẹ kú dédé ìròyìn o ṣàlàáfíà lẹ́wà o mo ti dé sí yín lọ́rùn o. Ọmọ ojú tó ń wò mí lẹ́ mọ̀wùlẹ̀ jẹ́ ó yà yín lẹ́nu nítorí wípé àlejò mi ilé agodo lónìí wọ́n yín ṣe tilẹ̀ rárá ọmọ Yorùbá àtàtà ni wọ́n ṣùgbọ́n ilẹ̀ South Africa ni àwọn ń kalẹ̀ sí ibẹ̀ náà fi ṣe ibùgbé ṣùgbọ́n lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí náà wò pé n táwọn ṣe nílẹ̀ South Africa tó gbé àwọn ẹ jẹ́ káwọn kúkú ṣe nílẹ̀ bàbá tiwọn náà olórin ẹ̀mí ni wọ́n the gospel artist àpèwájòyè Beloved John ibi tá a lọ lónìí ò jìnnà ṣùgbọ́n ibi tá a fẹ́ yà ó fẹ́ pọ̀ díẹ̀ báwo ni ìrìn àjò yín nínú iṣẹ́ orin láti ìlú Nàìjà tàbí yín sí lọ sí ìlú South Africa
ká ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Ó ti pẹ́ díẹ̀ náà o. Ní mo bẹ̀rẹ̀ sí kọrin ní 1999. Ìgbà yẹn mo fàyè mi fún Jésù 1999. Lẹ fi ayé fún Jésù tán pátápátá tí kò sẹ́ni tí ń bá yín Mo drag ti ẹ̀. fi ayé mi fún Jésù tẹ́lẹ̀ o, but ẹ mọ̀ náà, màá lọ apá. Sáré wá tún sáré padà. So 1999 yẹn la ní ẹ̀wọ̀ is either God or nobody. You know, so 1999 yẹn fàyè mi fún Jésù, mo lè join choir immediately. Inú ìjọ wo ní pàtó? Living Faith. Living Faith. L'Abuja ń gbà yẹn Abuja. Jos náà bí mi sí. Plateau State ni dáàdì mi bí mi sí. Bẹ́ẹ̀ mo ti dàgbà bọ̀ mo ti kàwé. Ṣé bẹ́ẹ̀ ẹ̀nà wa lọ sí Abuja. Iṣẹ́ ló gbé mi náà lọ sí Abuja ṣá bẹ́ẹ̀. Mo ṣe pàdé Jésù nìyẹn from there. Nínú mọ́tò àbí lórí ìrìn lẹ́tí pàdé? Mo lọ chọ́ọ̀chì náà ni, wọ́n invite mi lọ sí chọ́ọ̀chì náà ni. Ọ̀rọ̀ Ọlọ́run tó dẹ̀ sọ ó touch mi gan-an ní ìjọ Living Faith lẹ́tí gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó jẹ́ kẹ́ fi ayé yín fún Jésù. Mo ṣe fàyè mi fún Jésù once and for all ni. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Iṣẹ́ orin ní kíkọ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ẹ̀ ní pàtó ní ìlú Nàìjíríà kó tó di pé ẹ di èrò South Africa? Yeah, 1995. Actually, I started. Ẹ má bínú Yorùbá, mo ti sọ fún yín pé Yorùbá mi yẹn ò lọ títí, so màá máa rún mọ́ náà. Ó dà bẹ́ẹ̀. Àpèwájú yìí lẹ porúkọ yín o. Orúkọ kí la fẹ́ bọ́lá wọn bàbá. So 1999 yẹn mo join choir. Nínú ìjọ Living Faith yẹn mo dẹ̀ tún join our groups, you know, singing groups and all that. Mo ṣe bẹ̀rẹ̀, but I started my solo. That is mo bẹ̀rẹ̀ sí kọrin on my own. Aládàkọ náà sọ̀rọ̀, okay. Aládàkọ ní 2002. 2002, but I recorded my first album in 2004. Ọ̀nà díẹ̀. Ọ̀nà ojú ó ti pẹ́ díẹ̀. Yẹn nílùú Nàìjíríà. Nílùú Nàìjíríà ń bí báyìí. Bẹ́ẹ̀ni. Kò tán. Then afterwards now, I'm pé orin gbà yẹn ẹ wò èèyàn bá ń kọrin owó kì í wọlé, wàá lọ kọrin, wàá fẹsẹ̀ rìn padà lọlé, ṣóyè yín bẹ́ẹ̀. Mo wá wò pé Ọlọ́run kí mo fẹ́ ṣe báyìí. At least èèyàn need owó láti ti kẹ̀kẹ́ owó ni wọ́n kí náà pé náà. Owó ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere ẹ ti bẹ̀rẹ̀ ẹgbà sílẹ̀. Owó ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere. So mo wò pé èèyàn need láti, you know, supplement at least to support nǹkan tí èèyàn ń ṣe, because there was nobody to support you. Níbi tẹ́ bàdé yìí, ìjẹ́ tẹ́ kàwé rárá? Mo kàwé. I read mass communication University of Jos.